Mo ní ṣá gbádùn orin tí mo gbé fún wa tí ó kálukú wa gbọ́. Orin nù. Mo ní kí ẹ má gbàgbé orí ìkànnì Ẹ̀sán àti Ẹ̀tà tó ní ọmọ sí tó gbé jùpọ̀ 93.7 tó kalẹ̀ sí ìlú Onitsha náà làwà. Mo lé mi náà lọ́mọ yín àbúrò yín Alóńlé Ọmọ́sàn. Orúkọ mi ò yí padà. Bẹ́ẹ̀ ni ká má bára sọ̀rọ̀ lórí òǹkà ti Yorùbá. Mo ní mo fẹ́ fún wa ní kókó kan bẹ̀ náà. Àkọ́kọ́, tí òǹkà Yorùbá bá lé wọ́n máa ń lò ní àròpọ̀ mọ́ òǹkà tí a kà ṣáájú. Náà fi ni pé ó lé bóyá mẹ́tàlé, ọ̀kànlé, méjìlé. Tábá sì ló dín, ìyẹn ó mọ̀ túmọ̀ sí àyọkúrò nínú òǹkà olódidi, ìyẹn ológogún, àyọkúrò ìyẹn ó mọ̀ túmọ̀ sí. Àmọ́ mo fẹ́ pín òǹkà Yorùbá sí ọ̀nà mẹ́ta torí àwọn èèyàn máa ń pe òǹkà bákan, àwọn míì àmọ́ ní rárá bákan ni ó dá, bákan ni ó dá. Ẹlòmíì ò ní ọ̀kan ni, ẹlòmíì ò ní rárá o méní ni, ẹlòmíì ò ní rárá o ení ni. Èwo ló wá dá? Èwo gangan ni òǹkà Yorùbá nu mẹ́tẹ̀ẹ̀ta? Ṣé ení ni àbí méní àbí ọ̀kan? Èmi ní jóyè wa pé mẹ́tẹ̀ẹ̀ta òun ni òǹkà Yorùbá. Ọ̀nà tá a sì ń gbà lo mẹ́tẹ̀ẹ̀ta ó yàtọ̀tọ̀. Alẹ́ yín ṣàlàyé níwọ̀n gbà bí ìmọ̀ mi ṣe mọ lórí ẹ̀ fún wa. Lákọ̀ọ́kọ́, ìpín àkọ́kọ́, a ní òǹkà kíkà ní òǹkà, ìyẹn náà pè ní naming numbers. Ìka òǹkà ní ìlànà òǹkà fíkíkà nǹkan, òun ni naming numbers. Ìkejì, òun ni kíkà ní òǹkà ìṣirò, ìyẹn ni wọ́n pè ní ìṣirò. Ẹbí àpẹẹrẹ ká máa fi èèyàn sòǹkà, a fẹ́ fi èèyàn sòǹkà àbí nǹkan fẹ́ fi sòǹkà. Ìlànà kejì nìyẹn. Ìlànà ẹlẹ́ẹ̀kẹta, òun ni kíkà ní òǹkà onípò. Onípò ni pé position, pé òǹkà yẹn ó ní a fẹ́ fi fúnyàn ní ipò, pé lágbájá òun ló wà ní ipò àkọ́kọ́, ipò ẹ̀kejì. Ìlànà ẹlẹ́ẹ̀kẹta òun ni ìlànà onípò. Ìlànà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni màá ṣe àlàyé, màá sì fún wa ní àpẹẹrẹ rẹ̀. Àkọ́kọ́, ìlànà kíkà ní ìlànà ìṣirò. Ẹ farabalẹ̀ kẹ́tẹ́ ti gbọ́ torí ń béèrè tí n bá ti sọ̀rọ̀ títí èyí tí mo fẹ́ sọ lálẹ́ kó tó di pé a tún máa pàdé níjọ́ mẹ́jọ ń béèrè. Ìlànà tí ìṣirò ta fẹ́ fi ṣe ìṣirò, ìyẹn tí wọ́n pè ní numbering. Àwọn àpẹẹrẹ rẹ̀ ọmọ fẹ́ kà fún wa. Tá bá fẹ́ pé 1, tá máa ń pè ní 1, Yorùbá pè ní ọ̀kan. 2 á pè ní èjì. 3 á pè ní ẹ̀ta. 4 á pè ní ẹ̀rin. 5 á pè ní àrún. 6 á pè ní ẹ̀fà. 7 á pè ní èje. 8 á pè ní ẹ̀jọ. 9 á pè ní ẹ̀sán. 10 á pè ní ẹ̀wá. Ìlànà ìṣirò lélẹ̀ tó túmọ̀ sí pé tá bá fẹ́ ka nǹkan, tá bá fẹ́ fi ṣe ìṣirò nǹkan, a lè ní tá bá fi ọ̀kan kún èjì. Ẹ rí pé ìṣirò nu, tá bá fi ọ̀kan kún èjì yóò di mélòó? Yóò di ẹ̀ta. Ìlànà ti ìṣirò nu. Kí n tó tẹ̀síwájú dẹ̀ nínú ti àwọn àpẹẹrẹ òǹkà oníṣirò. 11 á pè ní ọ̀kànlá. 12 á pè ní èjìlá. 13 ẹ̀tàlá. 14 ẹ̀rìnlá. Gbogbo yóò máa jẹ́ 15 yóò máa jẹ́ ẹ̀ẹ́dógún. 20 wa má wulẹ̀ jẹun fò. 16 yóò máa jẹ́ ẹ̀rìndínlógún. 17 kọ́ yóò máa jẹ́ ẹ̀tàdínlógún. Ìtí mo fẹ́ fàyọ bíbí ni pé mo sọ fún wa pé a ń pe àwọn kan ní dín nínú kókó tí mo kà fún wa. Ó túmọ̀ sí pé ní ẹ̀rìndínlógún, ogún gangan ní 20. Àmọ́ ẹ̀rìndínlógún ni pé mẹ́rin ó dín ní ogún. Tá bá yọ mẹ́rin kúrò nínú ogún, mélòó ló kù? Ó kù ẹ̀rìndínlógún, ìyẹn 16. La fi ń pè ní ẹ̀rìndínlógún. Tá bá ti kúrò lórí 15 yẹn ẹ̀ẹ́dógún ni pé àárún fẹ́ dé ogún. Tá bá ti wá lórí 16 wá di mẹ́rìndínlógún. 17 kọ́, ó túmọ̀ sí pé a yọ mẹ́ta kúrò nínú ogún, yẹn ni dín. Òun ni àyọkúrò tí mo jẹ́ wá lẹ́ẹ̀kan pé a máa ń yọ àyọkúrò, a sì máa ń fi àfikún. Ẹ̀tàdínlógún, a yọ mẹ́ta kúrò nínú ogún, ìyẹn túmọ̀ sí ẹ̀tàdínlógún. Èyí tí ó dẹ̀ máa jẹ́ èjìdínlógún, tó sì pé a yọ méjì kúrò nínú ogún. 19 ó dẹ̀ jẹ́ máa jẹ́ ọ̀kàndínlógún. Tí 20 wa ó dẹ̀ máa jẹ́ ogún tàbí ká pè ní okòó. Àwọn kan máa ń pè 20 ní ogún, àwọn mìíràn sì máa pè ní okòó. Èyí tí mo kà fún wa tán yìí ni ìlànà kíkà òǹkà ní ìṣirò, ìyẹn numbering, pé a fẹ́ fi ṣe ìṣirò. Àmọ́ ká wá sọ pé ókè o, a fẹ́ ka òǹkà ní ìlànà a fẹ́ fi ṣe ìlànà bóyá a fẹ́ fi sòǹkà nǹkan.
a fẹ́ fi ṣe òǹkà nǹkan àkọ́kọ́ a máa ní méní ìyẹn 1 2 ó máa jẹ́ méjì 3 ó máa jẹ́ mẹ́ta 4 ó máa jẹ́ mẹ́rin. ẹ rí i pé ìyàtọ̀ tó wà ń bẹ ni pé àkọ́kọ́ a ní 1 ó máa jẹ́ ọ̀kan àmọ́ ti ìlànà tí a fẹ́ máa fi so òǹkà 1 ó máa jẹ́ kí ni yóò máa jẹ́ méní yóò máa jẹ́ kí ni méní 2 ó máa jẹ́ méjì 3 mẹ́ta 4 mẹ́rin 5 márùn 6 mẹ́fà 7 méje 8 mẹ́jọ 9 mẹ́sàn 10 mẹ́wàá 11 mọ́kànlá 12 méjìlá 13 mẹ́tàlá 14 mẹ́rìnlá 15 yóò wá máa jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún 16 yóò máa jẹ́ mẹ́rìndínlógún. ẹ rí i pé mẹ́rin tá a kà lákọ̀ọ́kọ́ nínú nǹka ẹlẹ́yọyọ àti yọ mẹ́rin yẹn kúrò nínú ogún, mẹ́rin ó dín ní ogún, 13 kan mẹ́tàdínlógún, then 18 yóò máa jẹ́ méjìdínlógún, 19 yóò máa jẹ́ mọ́kàndínlógún, 20 ò yí padà ogún tàbí okòó. Ìlànà ṣíṣe òǹkà òun lélẹ̀. Ìlànà ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fẹ́ pín òǹkà Yorùbá sí gẹ́gẹ́ bí mo ṣe rí kà nínú àwọn ìwé tí àwọn àgbà professor tí wọ́n ti kọ. Ìlànà ẹlẹ́ẹ̀kẹta ni fífi òǹkà ṣe ipò. Bóyá a fẹ́ sọ pé àwọn ọmọ ti ṣe ìdánwò ráńpẹ́ kan àbá ṣe ìdánwò wọn, àwọn fẹ́ fún wọn ní ipò. A lè sọ wípé ní lágbájá òun ló ṣe ipò ọ̀kan. ẹ rí i pé Yorùbá àwọn ò dùn lẹ́nu tó. káwá ní lápẹẹrẹ Alóhùnlé òun ló gbé ipò ọ̀kan, Bọ́sẹ̀ òun ló gbé ipò èjì, Títílọpẹ́ òun ló gbé ipò ẹ̀ta. ẹ rí i pé ipò Yorùbá tá a fi ń so òǹkà òun kò ṣe kíni kò dùn lẹ́nu tó. so òun ní ìlànà ẹlẹ́ẹ̀kẹta tá a bá fẹ́ ṣe kíni tá a bá fẹ́ fi ṣe onípò ìyẹn ní position tá a fẹ́ fi ṣe ipò pé ok eléyìí òun ló gbé ipò number 1. àwọn ni wọ́n máa ń pè ní ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, ìkọkànlá, ìkejìlá, ìkẹtàlá, ìkẹrìnlá, ìkẹẹ̀dógún, ìkẹrìndínlógún, ẹ má jẹ́ dàrú mọ́ lójú, ìkẹẹ̀dógún, ìkẹrìndínlógún, ìkẹẹ̀dógún ni 15, ìkẹrìndínlógún ni 16, ìkẹtàdínlógún ìyẹn ni 17, ìkejìdínlógún 18, ìkọkàndínlógún 19. tá bá fẹ́ dórí ogún kọ́ ibẹ̀ yẹn òun á yàtọ̀ díẹ̀. ànípe ní ogún, ànípe ní okòó, tògún náà ń pè tògún. tá bá fẹ́ lò ní àpẹẹrẹ a ní Alóhùnlé ló ṣepò kíní nínú ìdánwò tó kọjá lọ. ẹ rí i pé ó dùn lẹ́nu. Alóhùnlé ló ṣepò kíní nínú ìdánwò tó kọjá lọ. àmọ́ ká wá ní Alóhùnlé ló ṣepò méní nínú. ẹ rí i pé Yorùbá bóòlù ṣe rí létí tẹ̀yìn náà. ká wá ní Lágbájá ló ṣepò méní, sẹ́yìn máa ṣepò méní ni. àbí ká ní òun ló ṣepò ọ̀kan, ara kò bá a mọ̀ bẹ́ẹ̀. òun ló ṣepò ìkíní. ìlànà òǹkà fífi ṣe ipò nu. àmọ́ tó wá jẹ́ pé a fẹ́ fi ṣe òǹkà oníṣirò ni bí ọ̀kan èjì a lè ní ilé yìí mọ̀ ká o, ilé yìí ọ̀kan, àbí ilé ilé nǹkan ó di mélòó ó di èjì, ilé ilé nǹkan ó di mẹ́ta, ilé ilé a mọ̀ ká ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òǹkà oníṣirò nu. àmọ́ àlẹ́ mọ́ ní ọ̀yá ilé yìí ìkíní, ilé yìí ìkejì, ilé yìí nígbà tá a ti mọ̀ ṣe àmọ́ fún wọn ní ipò kankan. oní méní méjì sì ni wọ́n máa ń lò dáadáa tí a bá fẹ́ fi ṣe òǹkà bóyá fẹ́ fi kàwé ènìyàn tájọ wà ní àwùjọ. àlẹ́ wá jòkó ní ìsìnká máa fi mọ̀ kára wa lóhùn ká fẹ́ ka àwa tá wà ní ìjòkó ká máa ní bàbá Táyé. ẹ̀yà jẹ́ bẹ̀rẹ̀ láti òǹkà látọ̀rí bàbá Táyé kí wá ní ẹ̀yin ọ̀kan, èjì, ẹ̀ta. kò ní dùn tó kí n kà á ní ìlànà tí wọ́n ń gbà ká ní òǹkà fífi sòǹkà tá a fẹ́ fi èèyàn ṣe òǹkà. a kà ní ìlànà pé ọ̀yà jẹ́gbẹ́ látọ̀rí bàbá Táyé, ọ̀yà ó di mélòó méní méjì mẹ́ta. láti mọ́ sọ pé ó di mélòó, ó di àní sọ pé ó di ike, ó di mélòó. àwọn mímọ ni ó dé èlò, ó dé èlò. ìpàrójẹ àti ìsúnkì àwọn kan ní ó wọlé tọ̀ torí tẹ́ bá ní àwọn Yorùbá níbi àwọn ìwé wọn tán kọ wọ́n ní ìpàrójẹ àti ìsúnkì. ibẹ̀ láti máa ráwọn àpẹẹrẹ ọ̀rọ̀ tẹ́ pé ní wọn ní pé já wọ́n kàn pé díẹ̀ ní bí àpẹẹrẹ òǹlù kàkà tí wọ́n fi ní onílù. ìpàrójẹ àti ìsúnkì ni ó ṣẹlẹ̀ níbi bẹ̀. ká má fọ̀rọ̀ gùn, ó ní nǹkan tí mo fẹ́ jẹ́ ó yé wa ráńpẹ́ nínú òǹkà Yorùbá. àmọ́ mo ní ẹ̀rí dájú pé gbogbo ala ti mọ ìyàtọ̀ tó ń bẹ láàrin ká ní ọ̀kan àti méní àti ìkíní. ọ̀kan àwọn máa ń lò
bóyá a fẹ́ fi ṣe òǹkà nǹkan, bóyá nǹkan tá fẹ́ kà, bóyá nǹkan tí ò tiẹ̀ lè sọ̀rọ̀ lápẹẹrẹ ọ̀kan èjì ẹ̀ta. Àmọ́ tó bá jẹ́ pé oní méní méjì mẹ́ta mẹ́rin la fẹ́ kà, àmọ́ fi ń ṣe òǹkà ìṣirò, a fẹ́ fi èèyàn ṣe òǹkà, tá fẹ́ fi èèyàn gangan a fẹ́ fi ṣe òǹkà ìṣirò wa. Ẹlẹ́ẹ̀kẹta ó ní ìlànà onípò, bóyá a fẹ́ fi ṣe ipò, a fẹ́ fi ṣe ní ipò kíní o, ipò kejì o, a lè ní ipò ọ̀kan àbí ipò èjì. Fún ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ètò tó mọ̀ pé àwọn yóò fẹ́ pè wọlé, mo sì ní ìbéèrè tó pọ̀ dáadáa. Nọ́mbà tẹ́ pè mí sí náà ni 0 8 1 4 2 8 8 0 7 3 àti 0, tàbí kẹ́ pè mí sí orí 0 8 1 4 2 8 8 0 1 àti 0. Ẹ sì má gbàgbé, fún ẹ̀yin tí ẹ bá ní Facebook, mo ti fi sí orí Facebook wa Wazobia FM Onitsha, mo ti fi síbẹ̀, ẹ lè darapọ̀ mọ́ wa lórí ètò tí a jọ ń sọ yìí. Ẹni tí mo kàn fẹ́ yé wa pé ráńpẹ́ kó tó di pé mo gbé ìpè àwọn tí ó pè wá wọlé, mo ní a ní òǹkà ní sọ̀rísọ̀rí 30 torí nǹka yẹn mọ́ tẹ́lẹ̀. 30 ní ọ̀dọ̀ Yorùbá à ń pè ní 30, 40 à ń pè ní 40. tó fi ń pè ní 40 ni pé ogún méjì, wọ́n fi ń pè ní 40. 50 à ń pè ní 50, àáfẹ́ dé 100, àátán yọ ń bẹ̀rùn ni pé 10 ó dín ní 50. 60 gangan ni 100, títúmọ̀ sí pé ogún mélòó, ogún mẹ́ta. Mo sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé òǹkà Yorùbá a máa ń kà ní base 20, base 20 ni Yorùbá máa ń ka òǹkà tiwọn. Mo sì fún wa lápẹẹrẹ àwọn ìlú mi tí wọ́n ń ka Vijesuma ni wọ́n máa ń pè ní èyìnbó rẹ̀. 70 ni 70, 80 ni 100, ogún mẹ́rin nìyẹn. 90 ni 90, 100 ni 100. A ní ọjà tá fẹ́ tà, mọ́ mo ní ìbéèrè ẹyọ kan tí mo kọ́kọ́ fẹ́ béèrè náà kó tó di pé ní ń bẹ̀rẹ̀ sí máa ta ògbó ọjà tí mo gbé wá tí mo fẹ́ tà lálẹ́. Ìbéèrè tí mo ní fẹ́ni tó bá pè mí, jẹjẹ kẹ́ni wọ́n pè mí náà kó tó di pé mo béèrè béèrè. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Ẹ sọ̀rọ̀ jákè dáadáa. Ẹ kálẹ́. Ẹ fi kọ́kọ́rọ́ ètò wọlé. Ń gbọ́ tẹ́ ń sọ dáadáa. Mo ní ẹ jẹ́ ń jẹ́ kó yé wa pé ẹ̀yin tí ẹ bá pè mí, ẹ kúrò níbi tí rédíò yín bá wà. Ẹ kálẹ́. Ẹ fi kọ́kọ́rọ́ ètò wọlé. Ètò ló wà ń bẹ̀. Kí lórúkọ yín láti bolẹ̀ tí ń pè? Síkírù láti bo? Ògidì, okay. Ẹ kúrò níbi tí rédíò yín wà ẹ jọ̀ọ́. Mo ní ìbéèrè kan fún yín ṣáájú ká tó lọ polówó ọjà. Kí ni Yorùbá ń pè 32? 32. Òǹkà là ń ṣe lálẹ́ yìí, àṣẹ àwọn ọ̀rọ̀ tí àwọn Yorùbá wọn. 32, 30 àti 2. 32. Kí ni Yorùbá máa ń pè? Ọ̀dà ẹ jẹ́ kẹ́lẹ́ mi pè wọlé torí mi tó wà bí ó lè ó tún fẹ́ jù rí lọ. Ẹ jẹ́ gbé pẹ̀yọ̀ ka igi tó lọ tajà. Ẹ fi kọ́kọ́rọ́ ètò wọlé. Ètò ló wà ń bẹ̀. Orúkọ yín láti bolẹ̀ tí ń pè? Mary láti Ògidì. Ọ̀yá, ìbéèrè tí mo fẹ́ fún yín, ìbéèrè kejì. Kí ni Yorùbá ń pè ní English ẹ̀ lẹ́sọ̀ fún mi o. So mẹ́rìndínláàádọ́ta. Ẹgbà. Mo ní sọ fún wa pé òǹkà Yorùbá kì í ṣe pé ó fi bẹ́ẹ̀ rọrùn. Wọ́n gbìyànjú. Mary láti Ògidì. Ẹ jẹ́ kọ́kọ́ dé ọjà náà, tí bá ti kúrò lọ́jà á tún mọ̀ bí ètò lọ. Mò ń bọ̀ wá, mi ò kúrò lójú òpó.
Advanced company 55, oh boy. Mo ní ká ṣe pápápá àròjọ mùsùlùkùn ẹni tí ẹ bá wà lójú òpó ẹ kúrò níbi tí rédíò yìí bá wà ẹ dákun òfin àkọ́kọ́ nù tẹ bá sì pè mí wọlé kọ́kọ́rọ́ ètò ni ó wà ń bẹ̀ lè tò má dẹ̀dá inú pé ètò ló wà ń bẹ̀ mo ní ìbéèrè kíní sí ìbéèrè kẹjọ wọ́n ti dáhùn ìbéèrè kejì tí bá ti ní ẹ bá ti mú ìbéèrè kan máa pè é lọ́wọ́ yìí fún ètò ẹ fẹ́ pè mí aago tẹ́ pè mí sí náà ní 0 ẹ̀jọ 1 ẹ̀rin 2 0 ẹ̀jọ ẹ̀jọ 0 2 ẹ̀ta àti 0 tàbí kẹ́ pè mí sí 0 ẹ̀jọ 1 ẹ̀rin 2 ẹ̀jọ ẹ̀jọ 0 ẹ̀jọ 1 àti 0. Ẹ kálẹ́ o. Hello. Ètò ló wà ń bẹ̀ kí lórúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè. Tẹ́ bá pè mí ẹ kúrò mi tí rédíò yín wà ká bá lè gbọ́ra wa dáadáa. Ẹ kálẹ́. Ètò ló wà ń bẹ̀ kí lórúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè. Ọmọ yìí. Kí ló wà? Láti bọ̀lẹ̀ tí ń pè. Aguleri. Ọ̀yá ìbéèrè kí ló lẹ mú? Wọ́n ti dáhùn ìbéèrè kejì ẹ mú mi. Ìbéèrè kẹrin. Ọ̀yá o. Kí ni 88 ní èdè Yorùbá? Yà. Ọ̀dà ẹ jẹ́ fún yín ní tí ò le. Kí ni 12 ní 12 ní èdè Yorùbá? Méjìlá ẹ̀jìlá ẹ gbìyànjú ẹ jẹ́ fún yín látẹ̀wọ́. Ẹlòmíì ẹ pè wọlé. Hello ẹ kálẹ́. Ètò ló wà ń bẹ̀ kí lórúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè. Mary ọ̀yá ìbéèrè tó wà nílẹ̀ ìwé lẹ fẹ́ mú. Ìbéèrè kẹfà. Kí ni Yorùbá ń pè ní ọ̀ọ́dún ní òǹkà? Igba yàtọ̀ sí ọdún o. Rárá kìí ṣe o. Ó pàkàsọ. Ọ̀dà mo ló pàkàsọ ẹ jẹ́ kẹ́lòmíì dáhùn béèrè. Ẹ kálẹ́. Ọ̀yá fi kọ́kọ́rọ́ ètò wọlé. Ètò ló wà ń bẹ̀ kí lórúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè. Chuks láti Abia State. Báwo ni? Ẹ wo ìsinmi ní jàre. Ẹ̀yà ìbéèrè kelo lẹ mú. Hello ẹ kálẹ́. Kí lórúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè. Okay, what? Okay, I choose any number now. Choose any number. Number 1. Okay, very simple. Wetin Yoruba people dey call number 2 in Yoruba? Wetin Yoruba people dey call number 2 in Yoruba? Ẹ tí o bá gbọ́ Yorùbá yóò fẹ́ lè díẹ̀. Ọ̀yá
ẹ kálẹ́ o. Ètò ló wà ń bẹ̀, kí lórúkọ yín láti wọlé tí ń pè? Janet. Ọya ẹ mú òǹkà kejì lẹ mú àbí? 25 ní èdè Yorùbá kí náà ń pè? 25 ni wọ́n ń pè 25. Rárá o, èyí tẹ́ sọ ohun òǹkà àwọn ọmọ kéékèèké lẹ sọ. Ada ẹ jẹ́ fún ilé tí ó wá láti ẹ̀mí tèmi gẹ́gẹ́ fún ara mi. 31 ní Yorùbá kí náà ń pè? Ọ̀dà ẹ jẹ́ lómi pé wọlé. Mo ní ẹ má gbàgbé òǹkà tí à ń bára wa sọ, òǹkà Yorùbá. Àwọn ẹlòmíràn mọ̀ rẹ̀ pé kí ló wà ń bẹ̀, òǹkà Yorùbá náà kọ́ ni. Àwọn náà kọ́ làjọ ń fi ti ara wa gbọ́n. Ọ̀yá. Hello, ẹ kálẹ́. Good evening o. Okay. No, say ó wà ń bẹ̀. Lẹ́tò. Ó wà ń bẹ̀ lẹ́tò. Ọ̀yá pronounce am well. I will now respond you say ètò ló wà ń bẹ̀. Thank you for joining us. Hello, ẹ kálẹ́. Number 2. Okay o. Kí ni Yorùbá, kí ni ìyàtọ̀ tó wà láàrin ọgọ́ta àti ọgọ́rin? Well, you try small. Thanks for calling. Lójú ẹ̀rọ Facebook wa, àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa, mo rí Babatunde Babat Ọba. Ó ní orúkọ mi ní Babatunde láti Nnobi. 25 jẹ́ àrùnlélógún. 41 jẹ́ ọ̀kànlélógójì. 25 tẹ́ ní àrùnlélógún yìí. Mo gbà wọlé. TJ Ọlá stocks òun sọ pé tí mọ́ra ká mọ́ sọ pidgin. Òun sọ pé 21 ogúnlé-márùn. 21 ogúnlé-márùn. 41 ogójìlélẹ́yọ̀kan. Ada TJ Ọlá ẹ gbìyànjú àmọ́ ẹ gbà. Ọ̀fọ́kà Charles òun sọ wípé good evening Charles from Achala. Òun number 11. Okay o. Simkid òun sọ pé kí ló sọ? Okay, number 7. Gbogbo yín mú òǹkà ni, kì í ṣe òǹkà lẹ́mú. Ẹ darapọ̀, ìbéèrè wà lójú òpó. Ọ̀yá, ta ló wà ń bẹ̀? Èmi ló dé. Tẹ́ bá pè mí mo ní mo kúrò níbi tí rédíò yín bá wà. Hello. Ẹ kálẹ́. Ọ̀dà ìpè ọ̀kan tó kù tí ń gbé ní tí fi lọ sí alábára ìdárayá. Ẹ kálẹ́. Kí lórúkọ yín láti bẹ̀rẹ̀ tí ń pè? Kí lórúkọ yín? Mọ́sẹ̀lẹ́ o. Ṣé ẹ mọ kọ́kọ́rọ́ ètò tá a fi wọlé torí ẹ̀ fi kọ́kọ́rọ́ ètò wọlé o? Ètò ló wà ń bẹ̀. Òǹkà ó lè mú látòrí ìkíní dórí ìkẹjọ. Mú kankan. Number 6 àbí? Okay. Kí ni 15 ní èdè òyìnbó? Ẹ gbìyànjú. Jẹ́ ń wẹ̀ lómi tó wà lójú òpó. Ẹ kálẹ́.
ẹ fi kọ́kọ́rọ́ ètò wọlé. Ẹ kálẹ́. Èdè tí mo gbọ́ yìí ó fẹ́ jọ tọmọ Ìgbò. Aya o, ta ló wà lójú òpó? Ẹ kálẹ́. Ẹ fi kọ́kọ́rọ́ ètò wọlé. Ẹ ní ó wà ń bẹ̀ lẹ́tọ̀. Ètò ló wà ń bẹ̀. Kí lórúkọ yín? Sunday láti bo. Onitsha, ọ̀yá ẹ mú nǹka. Ìkarùn-ún. Ìbéèrè tó wà ń bẹ̀ ni pé 45 ní èdè òyìnbó kí ni wọ́n ń pè ní èdè Yorùbá? 45. Ọ̀dà ká má bàa agbára lásìkò mo ní kí ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká tún gbọ́ gbẹ̀dú díẹ̀ lẹ́nu àwọn bàbá wa Orlando Ọ̀wọ̀ tabadé ká tún máa bára ṣe kí ni ká máa fọ̀rọ̀ jẹ́mi tó rọrùn lọ. Òǹkà Yorùbá là ń bára wa sọ lálẹ́ àwọn kan sì ń pè wọlé wọ́n ń gbìyànjú àmọ́ àwọn ẹlòmíì ò fi bẹ́ẹ̀ gbà òǹkà Yorùbá náà kì í ṣe tó rọrùn mò ń bọ̀ wá ná ẹ jẹ́ ń dókè lọ́hùn.